gbogbo nǹkan lè yẹlẹ mánéjì náà ayé wọn bá wọn mánéjì obìnrin o ẹgbẹ́ rẹ bá ra aṣọ tọ́jà ń kó tí wọn náà bá ní sábẹ́jì odò tí fọ́ ọ lọ wọ́n ní lónìí kan ní mọ́ni lọ́la tí a máa bẹnu pé ẹ̀yin ọwọ́ sọ yín ni pé télọ̀ ni ọ̀parí ẹ̀ ọmọ wa télọ̀ kiri kódà ń lọ jẹun pẹ́ lọ lásìkò tí wọ́n bá ń lọ kọ́ ní wọ́n lọ tí wọ́n bá ti wá pé ọmọ pé mọ̀ ń bọ̀ lórí ibú télọ̀ yìí ni mo ṣe é kó bí kọ́ọ̀lù wọn. nígbà bá débẹ̀ wọ́n pa ọ̀wọ́sọ̀ rẹ̀ ní ẹbẹ̀ mi pé télọ̀ ló dá dúró ti parí náà ebi jọ náà nìyẹn wo lè wá fọ́njọ́ kìtì ti parí o lè mánéjì eléwu ìyẹn lè wọ jẹ kí wọ́n gbé bàtí ọwájú mánéjì wọ́n bá wọn mánéjì obìnrin o olóró kọ̀ mọ́sẹ̀ mi rẹ̀ o olóró kọ̀ mọ́ kẹ́nu. lẹ́yìn bá ti wá sí obìnrin fẹ́ ẹ pé bóun ló ṣe jẹ́ ibi tí ń sọ̀kalẹ̀ wá sí farabalẹ̀ o tó bá ti sí obìnrin fẹ́ ó ṣe déédéé ìgbà bí èèyàn fẹ́ tíráfù wá sí epo rà ọ̀rẹ́ dẹ̀ lo 60 litre ní táǹkì rẹ ní ṣùgbọ́n bí tó ti dáko ẹ sáré wà ń da ọ̀dà bóyá 10 litre bí 15 litre bí 20 litre ọwọ́ àná lọ́wọ́ dìkẹ́tì pọ́pọ̀ ń jẹ eyín mọ̀tìyín ọwọ́ àti ìwọ́n káyọ̀ wá ló ṣe epo dání o sì ń travel wọ́n wulẹ̀ dára rẹ dúpẹ́ bá ń sọ táǹkì torí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ táǹkì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ju epo rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ́ kí wọ́n tó gbé sí ó ṣeé ṣe kọ́ ọmọ lọ́bí tọ̀ lọ́wọ́ wọ́n nu owó mi ni o tún wá ra 20 litre míì sí yóò ṣe kéde yóò tó gbéra ìgbọ́ kò lè tọ́ba tó ti rìn sáà ó tún wá ra 20 litre míì sí kò balance ayé rẹ̀ torí ẹni tí yóò fẹ́ yàwó kan ọ̀dọ̀ àǹtí rẹ̀ ní gbé déédéé ìgbádùn tó lè rí lọ́dọ̀ àǹtí rẹ̀ déédéé ìgbádùn bẹ́ẹ̀ lọ́mọdé lọ́dọ̀ yàwó kan tó máa wọlé ní sí táǹtì rẹ̀ ọ̀dánú jẹ sọ́ọ̀bàjá ni.